Mẹ́sàn bàbá Adinni. Mẹ́sàn. Ayéla àjẹkúnú àsàlátù. Gbádùn mẹ́bí kéèyàn dá ìjọba. Àní wá 1000 mo tó ní kán dá lónìí. Wọ́n dà. Owó kókú lọ kárùn lọ. Wọ́n dà. Bàbá Adinni. Àfàtọ̀ ibi. Mísánà. Gbogbo gbà ibo ló máa rìn lọ ní ó kẹsà máa rìn lọ ni. Máa rìn kiri bí ajá ní tiẹ̀. Bọ́lọ̀ ti kọ̀ tèmi nù ẹ fi yún lẹ̀ náà. Ṣé ibi ṣe ń lọ yọ̀dọ̀ sẹ́yìn dára sídá àsàlátù wa bẹ́ẹ̀ ni ń lọ. Ẹsẹ̀ ìdára sídá kí ló ṣe? Ń sì náwó ni. Ọkọ rẹ̀ ló lu o. Ọkọ rẹ̀ lù. Kí ló ṣe wà ní? Ń bẹ lọ hospital. Ọkọ rẹ̀ lù tó fi wọ sọ́ọ̀sì tó fi lọ hospital. Mo ti rí nù. Kí ni máa ń sá àwọn ọkùnrin wa tó máa ń ṣe bí ẹranko báyìí àbí wọn ò mọ̀ pé ẹranko ọkùnrin ní máa ń ná obìnrin ni. Rádaràda. Àwọn àlùyàwó rẹ̀ tó fi já hospital. Ó yẹ ká fọlọ́pàá gbé. Àbí kán lù padà. Ó tẹ̀sùn wá lù yàn ó lè lù ràsídà. Ràsídà kan náà kọ́dọ̀ tó wá lùyàwó mi gan ṣé kò wá yá. Àbí ọlọ́ọ̀lù ràsídà. Ọmọ ìdùnnú. Ràsídà ọbẹ̀. Ọmọ rẹ̀ bá wà fá. Àní kòrólà lèmi máa ń pè é. Kì í máa ń pè lágbègbè bọ́ọ̀gù bọ́ọ̀lù. Kì í ní èmi lépo rárá. Ìṣẹ̀lẹ̀ sòdè. Ràsídà pupa. Àbí ràsídà pupa kọ́ ni. Òun náà ni. Ràsídà ní àsàlátù. Òun náà ni tàsàlátù Ó wa. yẹ kọ́lọ́pàá gbé ọkọ rẹ̀ wọn ni. Ó lè bú ọkọ rẹ̀. Ọ̀rí bàbá Adinni. Mísánà tó bá yẹ pé bá mọ tó ṣe di ẹ̀yin gangan fún ara yín kálẹ̀ yín lọ́kọ rẹ̀ ni ẹ̀ pàdánù ni. Kí ni ìbá ṣe? Kí ni ìbá ṣe? Kódà kó pààyàn. Kódà káwọn ràsídà sí Ọlọ́run nǹkan tí ń ṣe fún wa yóò kọ́fà rẹ̀. Ó kọ́fà rẹ̀. Ẹ mọ tó ṣe ni. Kí ni? Gbogbo kan ló fi bá wa lò. Kí ni? Bàbá Adinni. Ẹ gbọ́n tó ṣe ni. Kí ló ṣe? Transgender mọ̀ ló mọ̀ ṣe. Kí ni ń jẹ́ bẹ́ẹ̀? Iná dùn. Gbogbo tó ṣe náà nù. Náà ló ṣe transgender. Transgender ló ṣe. Kí ni ń jẹ́ bẹ́ẹ̀? Yẹn àmọ́ kì í ṣe nǹkan tí ò ní. Mo ti gbà yẹ pé ẹ̀mọ́ ti ń jẹ́ transgender ni. Ó lọ̀lú èbó, ó lọ̀lé fọwájú, ó lọ̀lé fẹ̀yìn, ó lọ̀lé sọ́ra rẹ̀ dóbìnrin, ọkùnrin ni. Ní sùúrù jàre ó béèrè láìsọ Ọlọ́run. Láìsọ Ọlọ́run. Àwọn nǹkan táwa kà nínú Kùránì pé kádàrá rẹ̀ ti gbẹ òun ní tó yẹ pọ́kùnrin ní ọtẹ́lẹ̀ ò lè di obìnrin àbẹ̀wò ló ń sọ gẹ́gẹ́ kò yé mi. Kì í ṣe ọ̀rọ̀ ayé ìsìnkọ́lẹ̀ ń sọ ó lọ̀lé sọ́ra rẹ̀ di obìnrin nílùú èbó ó lọ̀lé fọwájú ó lọ̀lé fẹ̀yìn Ràsídì ní tẹ́lẹ̀ ìgbà ó fọwájú tó fẹ̀yìn tán ló sọ ẹ̀ di Ràsídà. Ọkùnrin ni sẹ́dá Ràsídà. Ràsídà kan náà. Òun náà ni tàsàlátù wa tó lóhùn. Ọkùnrin sẹ́dá Ràsídà. Bàbá Adinni. Ọkùnrin sẹ́dá Ràsídà tẹ́lẹ̀. Kí ló dé? Ó mọ̀ nídìí. Ó fọ́n ni. Ó fọ́n náà ni. Mo dáná. Bàbá Adinni. Ẹdú Mísánà ọ̀rọ̀ yìí ń ká yín lájú ọkọ rẹ̀. Kéèké sí wàhálà o ibo ló lọ́wọ́ àná. Hospital ló wà. Sẹ́kẹ̀ tí kú. Èkú. Àwọn alálùpà. Kí ló dé? Yàtí alùpà. Mísánà mo ti mọ̀ ìgbà tẹ́ pé ìtàn yẹn bí tàṣítọ̀ sọ àlàbá yìí ni yóò tún máa sọ fún mi pé màá gbọ́ tẹ́lẹ̀ ọba gbọ́ tẹ́lẹ̀. Ọkùnrin ni Ràsídà. Wà lóòyà ká pàgẹ́ yìí. Bàbá Adinni. Máa yìí. Bàbá Adinni. Kí lẹ wá débi tán? Bàbá Adinni ṣé èrè tí. Ìmọ̀ wọn ṣe jára bí lọ́dọ̀ wa ni. Ìmọ̀ wọn ṣe jára bí ni. Ọkùnrin ni Ràsídà tẹ́lẹ̀. Ìtì ń rò kó wọ́n ìpín tí ń rò gẹ́gẹ́ ni. Kí ló mọ̀ wà bá sì máa lọ owó? Àbátọ̀ ìbù máa lọ. Àbátọ̀ ìbù máa lọ. Gẹ́gẹ́ mo ní kí kọ́kọ́. Wọ́n ti ṣe pé fún ọ̀rọ̀. Kí lè lẹ́sẹ̀ pẹ́lẹ́ ìgò ti ṣe Miss Gender o. Kí lè àgbẹ̀rẹ̀ pọ̀ ti ṣe Miss Gender o. Obìnrin ni máa ń sọ fowó ọkùnrin lò fowó ti tiẹ̀ ṣèṣe pé òun kẹ́ change ara rẹ̀. Ọkùnrin Ràsídà. Mo wò ó di rẹ̀ yóò kẹsẹ́ èmi náà bá èmi ìfúnra ní. Ọkùnrin Ràsídà ìtẹ̀bítọ̀ síbẹ̀ oṣù àlà ìtẹ̀bítọ̀ síbẹ̀ oṣù àlà. Gbà tó sọ fún pọ̀ ńlá ìkóró pọ̀ ẹran mo ti mọ̀ pé kóbìnrin máa jẹ́ kóró pọ̀ ẹran. Sẹ́dá yìí ní pọ̀ ìwọ ló sì mú pásọ̀ mọ́ búkúkú ilẹ̀. Èmi náà mọ̀. Olódùn mo fi jẹ́ olódùn mo fi jẹ́ olódùn mo fi jẹ́ olódùn mo fi jẹ́ ọlọ́.